sí oúnjẹ Lent. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé àwẹ̀ méjì ló bá wa. Àwẹ̀ Christian tá à ń pè ní Lent àti àwẹ̀ Ramadan fáwọn Muslim. Ìyá wa ní ká jáde láti lọ fáwọn èèyàn lóúnjẹ. Iléeṣẹ́ Alesh TV ò ní bàjẹ́. Ọlọ́run á túbọ̀ jẹ́ ká máa rírú àwọn èèyàn bíi Alájà Sùúrù Látàwọ̀ Àbẹ̀kẹ́ àti ọmọ Alẹ́ṣin lọ́yọ̀. Ọlọ́run túbọ̀ jẹ́ ká máa rí wọn ní society wọn. Nítorí pé tá a bá rí àwọn èèyàn, irú àwọn èèyàn báyìí, wọ́n ṣọ̀wọ́n rí ní àwùjọ láti lè máa ran àwọn èèyàn lọ́wọ́. Ọlọ́run á túbọ̀ bá gbé ọwọ́ Alájà Sùúrù Àbẹ̀kẹ́ àdé, Ọlọ́run túbọ̀ bá gbé wọn lọ́wọ́ sókè jù báyìí lọ. Iléeṣẹ́ wọn Ọlọ́run á túbọ̀ bá gbé iléeṣẹ́ wọn sókè jù báyìí lọ. Iléeṣẹ́ Alesh Star TV ò ní bàjẹ́. Àní fún àwọn olólùrànlọ́wọ́ wọn, àwọn Prophetess Fúnmi Lucas àti ìyá wa, àwọn patron wa Moronke àti bàbá wa Honorable Bọ́lájí Pìtàn. Ọlọ́run á túbọ̀ jẹ́ ká rí wọn pẹ́ lágbára Ọlọ́run ò ní ṣubú. Wàrà fana ọmọkànnà àlìyà ibi tí ìyá wa Àbẹ̀kẹ́ àdé ti mú owó náà láti fi ṣe àwọn èèyàn ní oore, ọwọ́ náà ò ní kàn sàlẹ̀ àpò. Ọlọ́run á máa bọ̀ bá bùkún wọn tọmọtọmọ lágbára Ọlọ́run, tìdílé iléeṣẹ́ Alesh Star TV Ọlọ́run á túbọ̀ bá gbé sókè. Àti gbogbo àwa tá a wà níta tá a bá fẹ́ ran iléeṣẹ́ Alesh Star TV lọ́wọ́, ẹ ṣáà ti rí bí ìyá wa tán ṣe ń ṣe ní gbogbo ìgbà nìyẹn. Ọlọ́run túbọ̀ bá kún yín lágbára Ọlọ́run. Iléeṣẹ́ Alesh Star TV ò ní bàjẹ́ o. Up Aleshians, up Alesh Star TV, up Alájà Sùúrù Látàwọ̀ Àbẹ̀kẹ́. Nípa Alájà Sùúrù máa lọ́gùn. Fáyé Balábẹ̀ kẹ́ ń ṣe yàn kó dágún. Ọmọ Alẹ́ṣin lọ́yẹ̀ ná owó fáyé o. Kó má padà dẹni tá ó máa dáwó fún. Alájà Sùúrù Àbẹ̀kẹ́ ṣe bẹ́ẹ̀. Àríjẹni tó tún ẹlòmíì jẹ. Ọlọ́tọ̀ wa máa padà tọrọ jẹ. Nítorí kò fọ́lá rẹ̀ ṣe ìbàjẹ́. Mélòó ni Sùúrù ti ṣe lọ? Ọ̀pọ̀ oore ní Sùúrù ti ṣe lọ. Tí ó jẹ́ tún bójú wẹ̀yìn mọ́ṣẹ́ rí. Tálábẹ̀kẹ́ bá ń rẹ́ni tó sunkún tó jẹ́. Fipọ́wọ́ ní Sùúrù